adúpẹ́ lọ́dọ̀ náà ọlọ́ba tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìfẹ́ àdúgbò Muhammad kí ọlọ́ba tí ó kẹ́ kí ó gé àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo yóò wá lọ́rọ̀ Islam tó ti jẹ́ ògbéde ìfẹ́lẹ́jáde wà nínú wọn. ó ń sábà lọ táàdé òfin rẹ̀ lọ oní àgbélé ọba àlejò aláwọ̀sọ pé Ar-Rahmanir-Rahim ọlọ́run bá ní aláàánú òdìsí àánú wọ́n di ayé àtẹ̀jẹ̀ ní Suratul Fatiha lánàá ṣe àyè wípé gbàtọ́ náà ọba àlejò ọlá jẹ́ aláàánú yìí ó fi ẹ̀kọ́ tó ń lágbára ó fi ń kọ́ wa lórí pé káwa náà ká máa ṣe àánú àwọn ẹ̀dá kódà pé mórí dágbà ẹ̀rọ tí wọ́n ń kàdíṣà lẹ́nu ọ̀sán àyẹ̀sọ́lá pété ìkọ̀kan ní bá fẹ́ máa dágbà kọjá kí ọ̀bẹ rẹ̀ ó ti mú dáadáa kó sì jẹ ẹran yẹn kọ́rẹ́sì lélẹ̀ dáadáa bí nǹkan bí náà ti ṣe ẹran yẹn kó tó di pé yóò lò. kọ́mọ̀ jẹ́ pé tí ọba lónìí dúró ọwọ́ rẹ̀ àti nínú tí ọba nìkan gan yóò tiẹ̀ ti fẹ́ pására gan kò tí ì rẹ́ bí kankan lára rẹ̀ kò téèyàn bá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn bá fi di pé ó ń kú lọ àbí adìẹ ló ti ń kú lọ kó tó wájú bọ́ ọ̀sẹ̀ tó wá ń tún ọ̀bẹ pọ́n ó ti di fáàmù tó kọ́lọ́kọ́ sàánú wa. nínú ìyẹn jẹ́ agbárin ẹlẹ́ẹ̀kejìdínlógún ìyẹn jẹ́ agbárin ẹlẹ́ẹ̀kejìdínlógún ẹlẹ́ẹ̀kọkàndínlógún tá a jọ yẹ̀wò lánàá òun náà ní pé aṣọ ìgbẹ́ ọlọ́run bá gbé aláàánú fún gbogbo àwọn ẹ̀dá àánú rẹ̀ kárí láyé ṣùgbọ́n àwọn ọmọ ilé òdòdó nìkan ni ó ṣe àánú wọn láì kìí àmọ́ ìyẹn ọ̀wọ́ àtàkù dídákọ́dá iná ìpékọ́jẹ́ ìdíyàjẹ fún ẹni tó bá ti kékeré sí ọlọ́run ọ̀tàkùrọ̀ àwọn rárá ẹni tó lẹ́tọ̀ọ́ sí àánú ọlọ́run sí àánú rẹ̀ fún láì kìí àmọ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run fún ọba yóò fi ìyá rẹ̀ jẹ láyé àti láì kìí àmọ́ kọ́nà kọ́nà sàmójúkò àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa ó jẹ́ àwọn nínú ìgbẹ́ láti ọlọ́run láàmú rẹ̀. ní òní a kọ sí agbárin ogún tá a fi àkọlé rẹ̀ pé alẹ́bí taja'ala ar-Rahman isman lillahi ta'ala wa ankara al-ma'na alladhi tadammanahu aw athahu wa huwa kafirun mulhid. yóò tó bá ta kó gbólóhùn ar-Rahman tọ́lọ̀ gbòòrò yàrá rẹ̀ nínú Suratul Fatiha àti àwọn àyè nínú Qur'an ó ní bèèrè tó kọ̀kọ́lọ́ àbí ọgbà tó wọlé fọ́nà ṣùgbọ́n ìtumọ̀ tó kó sínú parí pé ọlọ́run bá tó rẹ̀ ní òmìnira àwọn ní àánú onírà ọlọ́run láàánú kankan àbí etí àánú ọlọ́run bá máa ń gbé nípa bí ó sì àánú fún àwọn ẹ̀dá rẹ̀ ó sì dá tí yóò jẹ́ ìwúlò fún wọn lára wọn àti sí agbègbè wọn tọ́ba tako ìgbéga sí àánú ọlọ́run lọ́wọ́ fi ṣe yẹn irú ẹni bẹ́ẹ̀ náà kó náà ti káàkiri tó kò lójú ọ̀nà ti Islam. àwọn onímọ̀ sàlàyé nípa àwọn kọ̀wáárì àwọn principles táàfin mọ orúkọ ọlọ́run àti táàfin mọ ìtumọ̀ tí ń tọ́ka sí nínú tí wọ́n sọ náà ní wípé tó kọ ọlọ́run ọba àdéjọ ọlá tọ́ba ti wá pẹ̀lú lórí lẹ́nu Qur'an àbí orí lẹ́nu hadith sọ̀rọ̀sẹ̀ rẹ̀ torí ìmọ̀ kọ̀ọ̀kan ní orúkọ ọlọ́run ọba àdéjọ ọlá nínú ìmọ̀ kọ̀ọ̀kan ni ntọ́ba ti bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ wa mùsùlùmí àgbọ̀dọ̀ nígbàgbọ́ sí àyàfi tọ́ba yẹ kó orí lẹ́ ọwọ́ àdéjọ ọlọ́run ní Qur'an àbí orí lẹ́ bẹ́ẹ̀ nínú ìtọ́fẹsẹ̀ lẹ́nu súnà Ànábì wa sallallahu alaihi wasallam. tọ́ba jẹ́ pé orúkọ ọlọ́ọ̀bá kan ló wà báyìí níwájú wa tí ọwọ́ àmọ̀tà àdìyẹ tó ṣe é pé fíìlì rẹ̀
ibi tí wọ́n ti yọ wá bó ṣe ní subject náà ló ní object bó ṣe ní fáìlì náà ní mọ̀ olóbìnrin ajẹ́pẹ́ nǹkan mẹ́ta ló kó sínú alákọ̀ọ́kọ́ ní pé ẹ̀ẹ́kọ́ fi owó yẹn ilẹ̀ tó náà nígbà tẹ́lẹ̀ ètò wa ẹlẹ́ẹ̀kejì ìròyìn tí ń bẹ fún owó yẹn tó kó sínú òṣòwò kankan tí ò ní ìròyìn tiẹ̀ nù tí ìròyìn wọn sì yàtọ̀ síra wọn nígbìmọ̀ Ar-Rahman ló yàtọ̀ sí Al-Qahhar Al-Qahhar ló yàtọ̀ sí Al-Ghafur so ìyẹn ní pé ọlọ́ọ̀bá láàánú ọlọ́ọ̀bá tí ó ní agbára lórí gbogbo ẹ̀dá ọlọ́ọ̀bá tí wọ́n ṣe àmójúkò fẹ́dà so gbogbo ọkọ yẹn ló ní ìtàgbé ní àlùwọ́sì ìròyìn nínú attributes tọ́ẹ̀fọ́ àwọn attributes yìí ìtí à ń tọ́ka sí agbọ́dọ̀ nígbàgbọ́ sí ìpínlẹ̀ ìkejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ìní pé sọ́nà ọba àdìgbọ́lá tó ń di charge responsibility ẹ̀ pẹ̀lú attributes yẹn agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé sọ́nà ọba ń ṣe iná lórí yẹn tí túmọ̀ sí pé agbọ́dọ̀ sí ìbáàbò ìṣe ìbáàbò sífà ìbáàbò mọ̀tàdọ́yà sífà so ó kọ àtẹ̀wé tó ń tọ́ka sí àti ntí ń bí nípa iṣẹ́ agbọ́dọ̀ pẹ̀lẹ́ fún ọlọ́run láti ojú ìkọ́ bá àwùjú onáà ní gbọ́dọ̀ àṣẹ̀mí ọlọ́run bá jẹ́ olùgbọ́ràn ó túmọ̀ sí pé ìròyìn sífàtù sámúrì ìgbọ́dọ̀ tẹ̀lọ́ ó sì tún túmọ̀ sí pé gbogbo ogun lọ́nà ọba ń gbọ́ àti ṣe mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn torí pé ọlọ́ọ̀ba ọsọ fún wa nínú Qur'an Suratu Shura àyà 11 ọlọ́ọ̀ni lè ṣàkàbí tìrì iṣẹ́ ìkúnwá wà sami'ul basir kò sí tó ṣe déédéé ọlọ́ọ̀ba ní olùgbọ́ràn olùrìnà ó tún wà pé nínú ókọ rẹ̀ bẹ́ẹ̀ ní àṣẹmí ṣùgbọ́n ẹgbẹ́ gbàgbé o ike máa ń di tẹ́símíà ààyè tọ́lọ́wọ́n ti sọ ókọ fúnra rẹ̀ lágbà inú Qur'an ibi tí ọba ti máa sọ ókọ àtọ̀rọ̀ mú ókọ fọlọ́ ń bẹ̀rù fọlá máa záàbù àzáàbàláwò rúbà nígbà tí wọ́n sẹ́yìn ọkàn àwọn ọlọ́run náà bá wọn sẹ́yìn ọba àtọ̀rọ̀ tó lọ́ọ́ ní kùsì ọwọ́ àrùn fọlọ́ ń bẹ̀rẹ̀ ara kìí fọlọ́ ń fẹ́ dáàbò ara rẹ̀ bẹ́ẹ̀ ọ̀ ń sọ ìṣe rẹ̀ ní response lórí ìṣe àwọn èèyàn kan so láàyè yìí láàyè tí ilé iṣẹ́ tàbí kiri ìṣe wà púpọ̀ sẹ́mi olùdọ̀sí olùdí àìkọlà àmì ọlọ́ọ̀bá sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn ọkọ̀ rẹ̀ tí ń jẹ́bi ẹ̀ ó ìtọ́kùn láàyè ní ìgbé kúlídìrú ńlá àwọn ìdìbò rahman ayyamna tẹ́dìrú falawulẹ̀ asùnmá olùkọ́sùnà ọlọ́ọ̀bá ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó dóòrùn fún padìdá adẹ́gbẹ́ ààfin ìròyìn àṣẹ̀mí orúkọ àṣẹ̀mí ààfin ilẹ̀kọ́lọ̀ bẹ́ẹ̀ lànà sí nínú Suratul Mujadala ńgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa obìnrin tí ọkọ rẹ̀ fi ẹ̀yìn rẹ̀ jọ ìyá rẹ̀ tó bá fi lè gbọ́ nígbà tó gún ìyá wọn ọbẹ̀ ẹ̀kọ́ lẹ́nu ọwọ́ lọ bí ìdájọ́ ìjọba nígbà sọ̀rọ̀ bá àyè sọ́nà ọlọ́run bá wá sọ yìí pé kọ́ni sẹ́mi aláwọ̀ kọ́wọ́lá lẹ́tì tujadiluka fi zawjiha wa tashtaki ila Allahi wallahu yasma'u tahawurakuma inna Allaha sami'un basir. ọlọ́run ní dájúdájú òun ọlọ́run òun ti gbọ́ ọ̀rọ̀ obìnrin tí ń bá ọ jiyàn nípa àlámọ̀rí ìdájọ́ nítòsẹ̀lẹ̀ láàrin wọn àtọ́kọ̀ ẹ̀ ọlọ́run bá lè fẹ́ láti ọ̀rọ̀ bí àrífù ó sì ń gbọ́ tí wọ́n ń sọ ní ilé Ànábì sallallahu alaihi wasallam tó tóbi tó wá béèrè fájọ́ wa. àwọn àgbàlagbà wọn ní ọlọ́run ti gbọ́ ogun obìnrin tí ń bọ́ ṣe tàmí ọ̀rọ̀ mi. so torí bí èsì yẹn ti àgbẹ̀ ọlọ́gbà wa kò gbàgbé tó sáà ti ń sọ̀rọ̀ fún náà tó rẹ̀spọ́n ọ̀fẹ́ máa mọ̀dájú kó fẹsẹ̀ nílẹ̀ lórí ìdájọ́ yẹn. wàtẹ́sítẹ́kì ìlàlá ọlọ́ọ̀bá ní mú jíire bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ wallahu yasma'u tahawurakuma ọlọ́wà lókè ìdíwá láti di ìsẹ̀mí àwọn wallahu yasma'u tahawurakuma tani ọ̀rọ̀ ní ẹ̀tíjì ọ̀rọ̀ ẹjọ́ ẹ̀tíjì yẹn ọlọ́ọ̀bá ń gbọ́ inna Allaha sami'un basir
ọba tí gbọ́ràn ní ọba tí rí náà ọlọ́run bá fi ismu rinlẹ̀ fúnra ara rẹ̀ ó sì tó fi sífà tí ó kó sínú ó fi rinlẹ̀ fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ náà lè fi rí ìlú lọ́wọ́ àgbẹ̀ ó fi rinlẹ̀ fúnra ara rẹ̀ ẹ bá wá tako ìkẹtànú gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó ti fẹsẹ̀ nílẹ̀ káàkiri ni gbọ́dọ̀ Ar-Rahman tọ́wọ́ àwájú wa ó rinlẹ̀ pẹ̀lú nọ́ọ̀sì Qur'an tọ́lọ̀ sọ̀rọ̀ sọ́lá tó fà á ti àtọ́jú ayé àti àwọn àyè míì tọ́lọ̀ tó ti sọ́ dápọ̀ Ar-Rahman Ar-Rahim ó sì túmọ̀ sí pé ó kójọ lórí ìtumọ̀ rahman tọ́lọ̀ bá lè gbọ́ láti fún àwọn Suratul An'am 147 pé wà in kaddabuka faqul rabbukum dhu rahmatin wasi'a tí wọ́n bá pè ọ́ lónírọ́ sọ fún wọn pé olúwa mi ò lè mí dhu rahmatin wasi'a ọba tó ní àánú tó gbáyé ni ọba wọn rahman wa láti di Ar-Rahman omi ìgbé wá sí ọlọ́ọ̀ni láàyè ní ọlọ́sọ tó wá rákúmọ̀tì ìwọ́sà àti kòlíláṣẹ́ Suratul A'raf 156 ọlọ́ọ̀ni àánú èmi ọlọ́run ọgbà yìí fún gbogbo nǹkan pátápátá kọ́nà tó wá sọ pé òun ó sì ṣe ní ọ̀ràn ẹ̀fọ́ àwọn ọmọ mi lòdò ní tiwọn wọ́n dábàá ní ẹ̀láyé ó ti dábàá ní ẹ̀láyé kìá ṣùgbọ́n káàkiri àǹfààní láyé nìkan ní ọ̀dẹ̀ tiẹ̀. ọlọ́run bá tó wá sọ yìí pé kólé ní Allaha wa ní Rahman ayyamma tad'u falahu al-asma'ul husna ẹ máa pe ya Allah ẹ máa pe ya Rahman kí ló dé tó fi ká máa pè é ìyẹn kí àbájáde ìtumọ̀ ìròyìn tọ́lọ́ ọba ti ń pa àánú yẹn ẹ bá láàánú ẹ̀tọ́rọ̀ àánú lọ́wọ́ rẹ̀ so àtàwọn Rahman yẹn iná ìbí kẹ́ ẹ̀tọ́rọ̀ àánú lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ̀tọ́rọ̀ ọ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ̀tọ́rọ̀ ojúlé ọlọ́run kó fi sàánú nítorí ṣe tí ọmọ ní àdúgbò ìṣe ròyìn. ṣùgbọ́n ọba mímú jẹ́ pé àwọn káfíìrì tí wọ́n wà Mọ́kà àtàwọn míì tí wọ́n jọ wọ́n tako Ar-Rahman kódà etí ọlọ́run bá láàánú lẹ́tọ̀ọ́ sí nípa aláṣẹjọsìn mú káfíìrì kalẹ̀ fún wọ́n tako. torí pé wọ́n gbọ́ ọlọ́run sọ pé alihamudulilá ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ní kí ló fi lẹ́tọ̀ọ́ sẹ́yìn ó náà ní kó jẹ́ Rabbil alamin Ar-Rahmanir Rahim. olùkọ́jú gbogbo ẹ̀dá pátápátá láyé láyà bí ó sì jẹ́ aláàánú tó sì ń sàánú nítorí fi lẹ́tọ̀ọ́ sí hamdu nìyẹn. àwọn yẹn kan wá ń bẹ tí kò sí hamdu ọlọ́ kò yín ọlọ́ kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ kò sí ọlọ́ láàyè ní ọlọ́dún wa ń sọ fún wa ní Qur'an Suratul Furqan àyà 60 ọlọ́run sọ pé wa idha qila lahum usjudu lir-Rahman qalu wa mar-Rahman anasjudu lima ta'muruna wa zadahum nufura. ọlọ́run sọ fún àwọn káàbìrì ọlọ́run bá sọ fún àwọn nígbà tí ẹ bá sọ fún àwọn káàbìrì pé ẹ forí balẹ̀ fún ọlọ́run bá tó jẹ́ aláàánú qalu wa mar-Rahman ẹnu ó ní kílẹ̀ Rahman rẹ̀ àtàsíjúdù lè máa ta múrú náà wọ́n sọ ìpèsè nǹkan pàwádà sẹ́yẹ́sì ló tó ní ká forí balẹ̀ fún lẹ́yìn gbogbo àwọn òòṣà tọ́wọ́ àwájú wa ìka tó forí balẹ̀ fún Rahman náà wàzáàdà nufura ó tó wá lékún fún wọn ní ìjìnà sí ọlọ́run nígbà tí wọ́n wá lóyún ọlọ́run ní Rahman so ìṣèké ìbìrì tó lé pọ̀jù nìyẹn sẹ́yìn bá tako Rahman àbí wọ́n tako ìròyìn tẹ́ Rahman kó sí nínú àbọ̀ tako ibi ọlọ́run bá ń sàánú ẹ̀dá kẹ́tìmọ̀ fún tọ̀ káàkiri. báyìí wo ṣe jẹ́ nínú kọ́ndíṣẹ́ tó yẹ rí ọwà ló gbà bá sì sẹ́ni mọ̀ pé àánú ọlọ́run bá wà lára rẹ̀. èyí tó kọ́ wá lọ pé àánú ọlọ́run bá náà dà kó lọ́wọ́ gbogbo bí o ti dúró lásán sáànù ọlọ́run sí lára rẹ̀ oríkèé tó ń lò tí o ṣe fowó rà àwọn èèyàn ní ìdáwó tí mo rí lójú ọgbà náà ẹlòmíì kídìní ti ń lò kèé ṣe kídìní ìtọ́nà dá wọ́n ti fún táàgì lórí lójú yóò fi máa tọ́jú ẹ̀ nígbà tí yẹn ń bọ̀ ọ̀sà ọlọ́run náà yóò tí ọmọ náà lórí ẹ̀ lórí tí ó ti máa bá yẹ̀wò tí wọ́n máa bá bọ̀ pàtí ọ̀gbọ́dọ̀ kó jọ́ bẹ̀ kọ́kọ́
yóò kú dànù ní gbogbo wa wọn 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 wá ti chẹ́kì ó ti dè wọn bá chẹ́kì ó ti bá wọn bá dànù ẹnu wàhálà nítorí pé kò ní ké ẹlòmíì ti ní ẹyọ ọ̀tọ̀ tó ní ní bẹ́ẹ̀kùn rẹ̀ kéde pé bọ́lá ti dànù èdè méjèèjì lọ́wọ́ àbẹ́ ó ti bàjẹ́ ọlọ́run wá ní kọ́rí àánú ọlọ́run gbà lọ́dọ̀ ẹnìkan tó ń gún kan aláàdì kìí ṣe wọ́n ní wọ́n pè ká ní sítúdẹ̀ntì mi lọ́wọ́ bá mi orí ìsáàbù kíndìn kan lọ fún lónìí orí wọ́n ṣe tó kíndìn kan ní kíndìn kan yẹn nígbà kejì àlọ́ ó là fún àwọn kan yẹn fẹ́ràn rẹ̀ kó ṣe dáadáa fún ọba ní problem kíndìn méjèèjì ní ẹjọ́ pẹ̀sọ̀ jẹ́ Àbújá wọn ti ṣe méjèèjì olówó tó ná yọ wọ 10 million tí wọ́n tó ṣe fún torí tẹ́sítì ẹyọ kan tẹ́sítì tó ń ṣe ló ń gẹ̀rẹ́ tẹ́sítì lásán tí èso dùn ó ní tó ń gẹ̀rẹ́ ọwọ́ 1 million torí òun ṣe tẹ́sítì gẹ́gẹ́ ní Amẹ́ríkà ó ti lọ sí ẹni tí ó sì lọ owó bàálù rẹ̀ gan náà tó san bí 300,000 gbà ní adó àkàbọ̀ yóò sanwó yóò tó wá sanwó tẹ́sítì lọ yóò sì wá gbé ìṣọ́ọ̀tì wá Nàìjíríà pé sẹ́ni ilé donate fún kọ́mọ̀tẹ́ ní wọ́n ti ti ẹ̀rọ náà yóò tó dá wàhálà mi rẹ̀ ẹ wọ wàhálà àwọn oṣù máa yẹ sáànù ọlọ́wọ́ àti lára wa ọlọ́dàbọ̀ má dáàbò rẹ̀ tó lára wa o má jọ ẹgbẹ́ pé nígbà tí nǹkan bá takò lára àbúrò àmà ọlọ́run láti tó ìwọ láàánú rẹ̀ àwọn káàkiri pánlẹ̀ wọ́n sọ fún wọn lọ́nà Rahman táàlẹ̀ ń pè ní táàlẹ̀ ń pè ní Rahman ó sì wà nínú hadithi sólè òkòdè ìbíyà ní ọdún kẹfà lẹ́yìn bàtà ní sọ̀sálàm dé Mẹdínà ń lọ sí Umrah àwọn ará Mẹ́kà tó wá gbọ́ wá hàn yẹn sí wọ́n dájú lójú ọ̀nà kókó padà lé yìí o ọmọ wà lé ẹ ti rán sí onírin Suhail ibn Amr nígbà tá a ní sọ̀sálàm ti ní Suhail ibn Amr lé ọ̀kan ló ti ronú tó dáa pẹ̀lú ẹ̀ bá Suhail lòdì ní ìdí lágbá sábùlà kí nǹkan rọrùn ẹ̀yin mùsùlùmí ẹ máa gbà rọrùn náà aláwọ̀ yìí ti rọrùn pẹ̀lú Suhail ibn Amr nígbà Suhail lòdì má jẹ́ ọ̀nà àwọn ará Mẹ́kà ẹ̀ gbé kalẹ̀ fún mi lé tọ́ba ti fọwọ́ sí kò ní síjà ní gbogbo wa gba inú ẹ̀dínlẹ̀ mọ́. nínú ẹ̀ nígbà tí Suhailu ó pe àdúgbò sálàm pé á ní ìkókó wa máa kọ àdéhùn láàrin wọn àti Suhailu tí ó lọ fún ara wọn ká lọ́wọ́ ní kó bẹ̀rẹ̀ bismillahir rahmanir rahim Suhailu ní ìwé lòwú yìí bismillahir rahmanir rahim ti adé bisimilayi nìkan ni kọ́kọ́ ara àwọn ọ̀rọ̀ ìkọ́ parẹ́ fún bẹ́ẹ̀. àwọn mùsùlùmí yarí àti nàìjíríà ti láyé àwọn ọ̀rẹ́ parẹ́ fún bẹ́ẹ̀ àdúgbò sáà lọ pé kò tí ì yé wọn parẹ́ fún bẹ́ẹ̀. fi ilẹ̀ sí bisimilayi kódà tí wọ́n sá wọn bisimilá mú wọn ní ẹnu ọ̀rọ̀ àwọn gáàbì ẹnu bisimilá mú wọn ní ká nígbà sálábọ̀ ọkọ̀ sínú òwe fún nígbà tó tún bẹ̀rẹ̀ ó ní Rasulillah ní Muhammad Rasulillah ó ní bá máa rú láyé kó bẹ̀rẹ̀ ọdún láyé ìbò ti ṣe ọlọ́run jáde náà bá gbàgbọ́ kó ti ṣe ọlọ́run kí lè kí làwọn nìkan bá dùn mọ́ káàsì. ní Muhammad nínú Abdullahi kọ́kọ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ láwọn ọmọ mi tó jáde Rasulillah àwọn ìlànà sáà lọ́sí àti sáàpọ̀ ọ̀rọ̀ etí yìí wọn ẹ̀ so ẹ̀wọ̀ ìbálòpọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀ tọ́rọ̀ tì í ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn káàbìrì wọn ta ko Ar-Rahman wọn ọ̀gá ló kọ́ bọ́lọ̀ wọn ta ko ìròyìn rẹ̀ tí ń jẹ́ ọlọ́pàá fún wọn lẹ́sì padà ọlọ́pàá sọ pé wà ní ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun fa in istakbaru falladhina 'inda rabbika yusabbihuna lahu bil-layli wan-nahari wa hum la yasamun ọlọ́dínú àmìtẹ́fimọ́ ọlọ́ọ̀bá àlékè ọlọ́ọ̀bá Rahman ọ̀nà àdìrí pé òru ń bẹ ọ̀sán ń bẹ ọlọ́ọ̀lọ́dá wọn òòrùn ń bẹ òṣùpá ń bẹ ọlọ́ọ̀lọ́dá wọn la tasjudu lish-shamsi wala lil-qamari ẹ gbọ́dọ̀ foríkalẹ̀ fún òòrùn bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ foríkalẹ̀ fún òṣùpá ọlọ́ọ̀bá Rahman ni ẹ máa foríkalẹ̀ fún wasjudu lillahi alladhi khalaqahunna
ọlọ́ọ̀bá tó dá gbogbo wọn ní kẹ́ ẹ máa forí balẹ̀ fún ẹ̀ńkó ntún ìyá awúta àbúrú lókùrú àtọ́wájẹ́ pé ọlọ́ọ̀bá ni ẹ̀fẹ́ máa sè fàyè ní stẹ́gbàrú táwọn ará mẹ́ta ń bá wá múrí jẹ́ láwọn òní ṣé tí wọ́n jọra wọn lójú falladhina 'inda rabbika yusabbihuna lahu bil-layli wan-nahar àwọn tí ìgbẹ́ lọ́dọ̀ ọlọ́run àmàláyíkà wọ́n ń wẹ ọlọ́ọ̀bá mọ́ lọ́sàn-án lóru wàhùn láàyè àmúkú ikú fífún gbà kẹta nípa sísìn ọlọ́run. ọlọ́run fún wa lésì nínú suratul Rahman ọlọ́run ní ar-Rahman allama al-Qur'an khalaqal insan allamahu al-bayan wash-shamsu wal-qamaru bil-husban ash-shamsu wal-qamaru bil-husban wan-najmu wash-shajaru yasjudan ọlọ́run ní ar-Rahman ọlọ́run bá aláàánú jùlọ lórí gbogbo ẹ̀dá ẹ̀ allama al-Qur'an oní àlọ́kọ̀ àwọn ìfẹsẹ̀lẹ̀ al-Qur'an àwọn sàbẹ̀ ìwà àgbàlagbà rẹ̀ khalaqal insan kílẹ̀ ìtakùrọ̀ àwọn ìsìn ọlọ́run bá aláàánú jùlọ onú àánú ẹ̀ oní àlọ́dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn allamahu al-bayan kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kọ́mọ ọ̀rọ̀ sọ ọlọ́run lọ́kọ̀ ẹ̀fẹ̀ lọ́kọ̀ lẹ́yìn ọdún ọba láàánú. ṣé bí àpò ìwọ́jọ ránṣẹ́ láàrin oṣù mẹ́sàn-án ó sì di èèyàn ṣé agbára òsáájú ni agbára látàwárí òsáájú tẹ́ lọ fẹ́ fi gẹ́gẹ́ déwájú bágbára ọlọ́ni ó tún wá dàgbà níbi kan ó tún mọ̀rọ̀ sọ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá àdìgbò ọláyẹ onáà ní kí ni onáà ní kí wọ́n máa sìn ọlọ́wọ́ ní aṣáájú wọn ní kọ́mọ́ òkè tó ṣùgbà ṣáájú ni àti kọ́mọ́rú ni gbogbo wọn ní wọ́n ti àwẹ̀rọ̀ fún ọlọ́run wà ní nájímù wà ṣájáwù yẹ̀sùdá àti nájímù àti ṣájáwù ìyẹn òṣùpá ìràwọ̀ àti àwọn igi gbogbo wọn ló forí balẹ̀ fọlọ́ lọ́nà kẹ́yìn ọ̀gbà sọta afẹ́tò lẹ́nà yìí pé gbogbo ẹni tó bá tọkọ Ar-Rahman ní orúkọ fọlọ́ àbí ní ìròyìn tó ń tọ́ka sí ọ́ta kù àbúní ọlọ́ọ̀bá ọ̀sánú òun irú ẹni bẹ́ẹ̀ ó ti kú òdòdó ìsìláàmù ó ti káàbì ọlọ́ọ̀kọ́sọ àkóńbẹ́ ọ̀. àwọn abọ́sí agbẹ́rin ẹlẹ́ẹ̀kọkànléní ogún lórí Ar-Rahman Ar-Rahim òun náà ní pé tá a bá fẹ́ dúnra àbí afẹ́ gún ẹran ní ràkúnmí tá a máa ń gún àwọn ìsọmọ ràkúnmí alẹ́mọ́mọ́ bí ẹ ti máa ń gún ràkúnmí o ti ní tí wọ́n sọ lẹ́nu fún ràkúnmí tínú rẹ̀ ọdún yóò bá gbé ìtàn ẹ̀gbẹ́ òsì rẹ̀ tó bá gbé òkè báyìí ọkàn mọ́ ni tí wọ́n bá ti gún ní ọwọ́ wájú ní òkè sọwọ́ ẹ̀yìn òkè apá so yóò lọ síbi ọkàn rẹ̀ ibi gbáyà rẹ̀ ló ti gùn ẹ̀jẹ̀ ṣe máa ń dà lára màálù rẹpẹtẹ ẹ̀jẹ̀ ó yí abọ́lẹ̀ rẹpẹtẹ látara ràkúnmí. afẹ́gún ràkúnmí ni àbí afẹ́gún màálù ni àbí afẹ́gún ẹran ni àbí afẹ́ pàǹkan ló gbóná aláìsí Islam sọ pé kẹ́ tó ní ìbọn fún àbí ọfà fún kẹ́sẹ̀ bismillahi wallahu akbar. ìgbà wo kaba fẹ́ ṣe kankan ló mẹ́tẹ̀ẹ̀ta yẹn agbọ́dọ̀ ṣe kéde bismillahi wallahu akbar. torí pé ọlọ́ọ̀bà àlejò lásọ pé wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu lafisq. nu ayé Suratul An'am ayé 121. ìtí wọn bá dá kọ orúkọ Ọlọ́run lé lórí ẹ gbọ́dọ̀ jẹ ọjẹ o wàyí nínú owó tàbí spọlù ìwà àpòkí ni o ìwà àpòkí ìmọ̀ọ́mọ̀ ojúlẹ̀ dẹsẹ̀ yìí ìníkéjì ọwọ́ àbíntọ́fẹ́ kú àbíntọ́fẹ́ ká pàpà kọ́ wá sí bísímìlà ọlọ́pọ̀ fún wa lọ́dọ̀ àwọn àjáde àwọn kíláàsì ni àtàwọn ìlú àwọn àbá Imam Malik ní ìkàlọ́ sọ pé mùsùlùmí tọ́lọ́ ń bẹ̀rẹ̀ ní rẹ̀ kò lè pe nǹkan tí ò lè pe nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ tọ́ba gbàgbé látòrí ìkànnì tọ́ba du ẹran láì máa ti ṣe bísímìlá kò ní ká dé tiẹ̀ ó ní kò ṣe wọ̀ bẹ́ẹ̀ so ó lè tọ́lọ́ gbàgbé ó ní pé àwọn káàdì jẹ́ lọ dá nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ wọ́n ní lọ́lọ́ kájẹ́ẹ̀tì láti fún ọ lẹ́sìn ike tọ́ba jẹ́ kékeré ìṣòro kọ ọlọ́run ní ẹ dá ó jẹ́ tó kọ nǹkan ní ìní ẹ dá ẹ gbọ́dọ̀ jẹ́
bẹ́ẹ̀ náà ni tó fẹ́ dúró níjọ́ ọdún kírísímàsì tó ní lórúkọ Jésù sì ju ọ̀lẹ́tọ̀ ọkọ̀ jẹ́ torí Jésù kọ́ dẹ̀rọ̀ ọlọ́ọ̀bà àlejò lálọ́dà olóòsà àwọn tiẹ̀ ní kẹ̀kẹ́ tiẹ̀ àtòsá rẹ̀ mẹ́ta pé yọkàn lọ lọ́rùn ni so níjọ́ gẹ́gẹ́ bí kàtàwọn bàbá wa pa fún wa bíi 100 years sẹ́yìn bíi 150 years sẹ́yìn tó táwọn mùsùlùmí ti wọ nílùú yìí nígbà wọn rí táwọn mùsùlùmí ṣe ń dúró ọwọ́ àdùnnú àwọn káàkiri eléyìí náà tó dáa jù táwọn kan yí ẹran lọ́rùn ọ̀nbẹ́nu ẹlòmíì táwọn bàbá táwọn àgbàlagbà dáàbọ̀ pé torí ẹ̀mú ìfalágbájá lẹ̀ tí kọ́ lọ́mọ kọ́ bí wọ́n ṣe ń dúró lọ́dọ̀ àwọn kí ni wọ́n máa ń wí àti bí wọ́n ṣe ń dúró lọ́kọ́ àti bí ọlọ́mọ ti di ẹni tó ní ẹ bá ń fún ọ lọ́kọ́ ìmí inú wọn ọgbà Islam ṣùgbọ́n máa fi tó mú sí ọ̀dà inú táwọn àgbàlagbà sọ fún wa wọ́n ní níbi ọjà báyẹn tàbá ti ń bọ̀ ní alágbèrò kó tó di pé àjọyọ̀ sí títì o wọ́n ló sàkán bẹ́ẹ̀ bí ìyẹn náà ló ṣe ga bí ìyẹn náà wọ́n sì ṣèṣe níjọ́ ni o kò sí bẹ́ẹ̀ wọ́n ní í ṣe o ìṣọwọ́ sàlẹ̀ ìtí ẹsẹ̀ ìgbé ìkan sínú ẹ̀rọ wọ́n ní bí ìbámu báyìí gan tí tọ́ba jáde ní tí ọba ti gbàgbé ìgbẹ́kẹ̀ bẹ́ẹ̀ tọ́ba tó ti dì báyìí èèyàn ní òrùkọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá tó wá ń bẹ yóò sì bá wọn mú iná láti ní ilé akú ní ọ̀nà abínibó yóò sì mú iná àwọn èèyàn sì máa bá tọ́kù sí tẹ́ẹ̀mù tí ọba tọ́kù sí yóò ìbẹ̀rẹ̀ bá ti tọ́kù sí ọ̀sẹ̀ ìyá ọba àrùkò yìí bóyá àṣàkó náà ní ọlọ́gbà wà bẹ́ẹ̀ wọ́n wà máa bá tọ́kù sí nígbà tó wá tó gbélé ní òsàn oníwà àtẹ̀jọ́ gbé ilẹ̀ mẹ́ ṣùgbọ́n gbogbo ọmọ rẹ̀ pátá ọ̀fà wọn fà bá ọ̀nà ọ̀gbẹ́ báwọn ti dáwà sí i máa ìjọba rẹ̀ lọ. ó ní ọ̀gbẹ́ báwọn ti dáwà sí i àwọn gẹ́gẹ́ mọ̀ ìpín táwọn ti ọ̀dà. ó ní gbọ́dọ̀ wọn bá ṣe mọ́gá ní kíá ní sọ́gbà tó wọn bá ṣe kọ́ ó ṣe òléṣe wẹ́ẹ̀ni ẹgbọ́dọ̀ di olóyè ẹ̀sà lọ́mọ kéwẹ̀ tó wọ́n kọ́ Islam. àwọn èèyàn wọn yẹn wọ́n yìí tiẹ̀ dá ọlọ́run lọ́kàn tiẹ̀ wọ́n kàn yín ẹran lọ́rùn wọ́n kàn yín lọ́rùn ni ọ̀dà akọ nǹkan ní ìtọ́jà tọ̀sọ́lọ́ àbí ọ̀dà àbí kò tiẹ̀ dá akọ kẹ̀kẹ́ àbí ó tiẹ̀ jẹ́ káàdì tọ́jà yìí pé ọwọ́ adá akọ ọlọ́ọ̀dà àbòsí kéde kó ní gbàgbọ́ sí ó ti mọ̀ pé ìmùsùlùmí jẹ́ oúnjẹ àwọn ìtàwọn bá ti dú òní jẹ́ olè jẹun rẹ̀ fún òní jẹ nǹkan dúdú tọ́wọ́ ti fi nǹkan dúdú tó dùn tọ́wọ́ ti fi ṣe omi ọbẹ̀ tí ó gbé ní ráìsì fún ọ ráìsì náà ti kọ̀ndẹ́mù so o ti wá mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni wá wò mí mo fẹ́ ṣe bísímì láì tí bá ti lù kọ̀sọ́ di dídẹ̀ torí pé kìí ṣe inú ẹ̀mí ló ti wá ọ̀rọ̀ ẹ̀rọ lásán ni ìtọ́lẹ́tọ̀ lè tọ́ bá wá nú ẹ̀mí torí ẹ̀ lọ́dọ̀ fi sí lẹ́tọ̀ fún wa pé a lè jẹ́ ń bí àwọn Christian ṣùgbọ́n o tọ́wá jẹ́ kó ní nǹkan dúdú ná ọgbọ́dọ̀ jẹ́ ike mo dáàbọ̀ Ọlọ́run sí tí ẹ bá dáàbọ̀ Ọlọ́run sí tiwọn tá a mọ̀ pé dáàbọ̀ Ọlọ́run alẹ́ tó ká jẹ yẹn ṣùgbọ́n dáàbọ̀ Jésù èyí sọ Ọlọ́run kọ̀ǹdẹ́ ọlọ́ọ̀bá àdìgbẹ́ lásọ pé wà láàtà kulu mimma lam yudhkar ismullahi alayhi ìtí wọn bá dáàbọ̀ Ọlọ́run sí ẹ gbọ́dọ̀ jẹ́ wa innahu lafisqun ìwà àbòkí ni màmá dẹ́ṣẹ̀ ni ọlọ́ọ̀bá tó ní nǹkan oníkẹ́ dáàbò olùsí nǹkan tẹ̀lé pa ìgbọ́dọ̀ lọ́rọ̀ fún wa àtúnbọ̀ wa bẹ́ẹ̀ insha Allah. ọwọ́ àwa nu súnà tọ́wọ́ àti sọ̀rọ̀ Bukhari àti Muslim nínú àdìsí Anas àtàwọn àdìsí ní ìlànà ṣùgbọ́n tí Anas lọ́wọ́ àti Muslim. ibi òjìṣẹ́ ó kọ́ sọ wípé dọ́kà nàbí sallallahu alaihi wasallam bí kàfíṣẹ́ ní amlakaini aqranayn dabahahuma biyadihi wa samma wa kabbara wa wada'a rijlahu ala sifahihima. ó ní òjìṣẹ́ sallallahu alaihi wasallam òun rí gbàtọ́ fẹ́ fẹ́ràn léyà rẹ̀ àgbò méjì ló mú wá tí méjèèjì sì funfun báláwo tí ọ̀la bá wọn kàkà lára méjèèjì sì ní wò lórí ọwọ́ àfi ọwọ́ rẹ̀ ó fi dú àwọn méjèèjì yẹn ní pé ọwọ́ rẹ̀ ló fi mú ọ̀bẹ tó fi dú wọn wọ́n sàmùmọ́ ọ̀dà àbọ̀lọ́ wákàtúbára ó sì aláàbọ̀rọ̀ ìtọ́fà nìyẹn wọ́n wà dáa àdéjìlá wà láàṣìfà ìhìnà ó sì gbé ẹsẹ̀ rẹ̀ níbi ẹgbẹ́ ẹbí ọ̀hún ẹran yẹn tí túmọ̀ sí pé inú súnà wa tá a bá nínú Islam ó náà ní kí tá a bá fẹ́ du ẹran ni àbí a fẹ́ du adìẹ ni àbí nǹkan tó ní ká sọ pé kí ni o bisimilahi wallahu akbar ṣùgbọ́n mi ò fẹ́ lẹ́dẹ̀ẹ́dẹ̀ tọ́ èèyàn lu ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ bisimilahi o
wọlá agbáwo ọkọ̀ kọ́ lọ́ọ́ mẹ́lẹ̀ ní òkè tó kọ́ jẹ́ òkè pẹ̀lẹ́tọ̀ ní jẹ́ rárá. Ó túmọ̀ sí pé bisimilayi wọlá akọ́là máa ń wí àwọn afá wa sọ̀rọ̀ tó pọ̀ bisimilayi ti mọ̀ pé ẹ fi wá àwùjọ náà lórí rẹ̀ ẹ̀dọ́ àti pé bisimilayi alágbárò ẹ̀nà náà ti dá o ti ṣe jẹ ṣùgbọ́n wọlá akọ́là dá ẹ̀ ọmọ ẹ̀ náà fàtọ́ pé alágbá náà ṣe kẹta bisimilayi aláwọ̀ àwọn afá àmọ́gbàmù mẹ́rẹ̀ẹ̀rin alhanafiya malikiya shafi'iya hanabila wọn wá dúró wípé ìtọ́jà àdúrà ẹ̀ tó kókó bisimilahi wallahu akbar. tọ́ máa fi arahmani rahim sí nínú rẹ̀ ó dùn bí arahmani rahim dájú kọ́ mọ́ àwẹ̀ ọlọ́run ọ̀yọ́ tó dáa ní táàbù bẹ́ẹ̀ ọwọ́ ní bisimilahi rahmani rahim wọ́n ní ọmọ fi sí wọ́n ní ọ̀bá súnà ọ̀bá ẹ̀dùn àwọn díẹ̀ ni wọ́n ní kò sí gẹ́gẹ́ ṣùgbọ́n wọ́n ní màkúrú ni torí pé o ti sọ ibi ọlọ́run bá ní aláàánú nítorí ọ̀fẹ́ sí pẹ̀lú ẹran yẹn kò mú àlọ́ tí ìbá ẹ̀kọ́ lọ́kọ̀ fún wa kódà nígbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àtàtì ìrìkà tó tí a lè gbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ní díẹ̀ bá sọ pé díẹ̀ bá ti jẹ́ ẹran ìdílé tó bá gbàgbéra bisimilayi rahman rahim kọ́kọ́ pati nà nígbà míì ní kọ́sẹ̀ wà kọ́mọ́dùnmọ́ kọ́yà àdúgbò bẹ̀rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tó ti fi arahmani arọ̀yìn sí pé aláàánú olùsí àánú ó sì wẹ̀ dú ẹran tó o kó lè ibi ń bọ̀ láàánú wá wà inú àánú náà ni kò sọ̀rọ̀ afílẹ̀ lásìkò kò sẹ̀dẹ̀ wá másìkò mi tó jẹ́ kó o sì kí ni o sì bisimilayi wallahu akbar ó wulẹ̀ ní fi arahman arọ̀hìn sí ìyẹn náà dẹ̀ tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí wípé ntọ́ba wá nínú ẹ̀sìn òun náà ní ká gbólé lórí ká má kọjá àlà rẹ̀ ìdí abájọ ọdún ọba nìkan lọ́mọ jù so ó ṣeéṣe káwọn míì ọkàn sí wa ó ṣeéṣe káwọn míì kọ́mọ kàn sí wa. ní àyè náà láti wá ṣe ìtọ́ka lórí apá kan tó ti lọ tẹ́lẹ̀ òun náà ní pé pátá ń pín oríṣiríṣi àánú ọlọ́run aláwọn ẹ̀mí ń bẹ tó fojú hàn àwọn ẹ̀mí ń bẹ tí ò fojú hàn tó ẹgbẹ́ ọlọ́run bá nìkan lọ́mọ alíbi ń bẹ tọ́yẹ pé àánú pé ọlọ́run fún wa ní nǹkan ìmí ń bẹ tó pé àánú tọ́lọ́run ṣe ní tó dáàbò bò wá kó bí o kan ara àwọn ọlọ́run náà ni bóyá wàá fẹ́ láti ń tọrọ rẹ lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ọlọ́run wàá ṣe láti ṣàánú rẹ pẹ̀lú àìsí rẹ. ẹlẹ́ẹ̀kẹta táwa mẹ́rin bá tọ́yẹ̀ pé ọ̀ndà yẹn náà lọ́wọ́ ọ̀ndà ar-rahmatul ilahiyyah al-mustawada àánú ọlọ́run èyí tó ṣe é méjì ni o èyí tó ṣe é ẹlẹ́ẹ̀kẹta ìpín kẹta onáyìn tá a pè ní ar-rahmatul ilahiyyah al-mustawada àánú ọlọ́run ní méjì nínú àánú ọlọ́run ní méjì yẹn méjìlá wa sọ àṣọ kẹta alákọ̀ọ́kọ́ tá a sọ ni pé máa dán ní owó rahmatun wa aqibatuhu adab ètò ìkúta bá fojú wò báyìí níbi ẹgbẹ́ rẹ̀ á rí pé àánú ọlọ́run lè ṣùgbọ́n ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ìyá lọ́dẹ̀ bí ẹni tó lówó lọ fẹ́ẹ́ tó ibi tó ti rí ọ̀dà àbí ibi tó ti rí dáa tó ibi tí ń ná sí ọ̀dà ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ìyá ọlọ́run ìfọwọ́ fà àti sàlàyé àti mẹ́rin wá. ẹlẹ́ẹ̀kejì máa ń dọ̀ irú àdáàbò wà á ìbátò rahma èyí tó ti pé bàbá ń wò báyìí á rí pé eléyìí ìyá ni àbí bàmújẹ́ ni àbí wàhálà ni àbí fìtínà ni ṣùgbọ́n kùnú ìkẹ́kọ̀ọ́ rẹ̀ àánú ọlọ́dọ̀ dàjú bí wàhálà ti kẹlá ń ti lórí ọmọ lórí gbogbo lè tó ẹ̀sìn yìí tọ́lú náwó lórí ẹ̀ tó ṣe wàhálà lórí ẹ̀ wàhálà ìkẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́lọ́ ń bá fi ámì rẹ̀ sí tó fi ráhùn rẹ̀ sí ráhùn ni wàá jẹ fún wa táwọn àbájọ gbá àbájọ mọ fi ń ṣe jù báyìí lọ. ẹlẹ́ẹ̀kẹta àti mẹ́rin wá lórí ẹ̀ àti ìsinmi lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn àánú ẹnu bá pẹ́ tó ń bèjì náà ni ó náà ni máa ń ká nàrà pàtà fi haqqi makhluqin wa adaban fi haqqi makhluqin náà. nítorí pé tá a bá wù báyìí àánú ọlọ́run ni lọ́dọ̀ ẹ̀ nìkan ṣùgbọ́n ìjà ọlọ́run ni lọ́dọ̀ ẹ̀ nìkan. ẹ̀ka ìsànmú yọ ọmọ wò pé ọlọ́run bí ẹ̀sẹ̀ ń jẹun lọ́wọ́ ni kọ́lọ́n gbọ́dọ̀ mú kó ó tún wá lè bí oúnjẹ fún dókítà ó lè bí oúnjẹ fún nọ́ọ̀sì ó lè bí oúnjẹ fún pharmacist àánú ọlọ́run tó jẹ́ kùsùdáwájà nìyẹn so yọ wá jẹ́ pé ní abala kẹtẹ bá wò so
eléyìí sọ́fà ṣùgbọ́n ó tó wá ju tẹ̀wé nìyẹn lára ọ̀gbìnrin àádàmì nìta àṣàlàyé ní èsèkọ́ni regulation tọ́lọ́ fi torí ayé ni tí ó fi ìdòkúta lóògì níṣẹ́ lọ́wọ́ abẹ́ ẹ̀kọ́ ni tọ́yì bẹ́ẹ̀ náà ni jíjẹ táwa bá pípa táwa bá la ka ẹran tá a dọ̀ ọ̀bẹ ní lọ́rùn ọ̀fẹ́ di jíjẹ fún wa ọ̀fẹ́ dọ̀bẹ̀ ó sì ní vitamin tí ó pèsè sí ara wa àti dídàgbàsókè wa ṣùgbọ́n kí ló jẹ́ fún ẹran alá ìjà ni àwọn ẹran ní ìbẹ́tẹ́jà àwọn ọ̀gá máa ń para wọn jẹ nǹkan bá pa ìkan jẹ inú tí ọmọ ọ̀nà pé ìdásẹ́nu rẹ lóbi ìwé ìtọ́jẹ́ gbọ́gbọ́ fún wọn pé ìjà lélẹ́yìí àánú ọlọ́run fẹ́nìkan ìjà ọlọ́run fún kíni o fẹ́nìkejì bẹ́ẹ̀ náà ni ìtàn tọ́lọ́run máa ń sọ fún wa nípa àwọn tọ́lọ́run ti kópa wọn bá ṣáájú ìjà ọlọ́run lọ́ba àwọn àánú ọlọ́run ló jẹ́ fáwọn apàtó yọ̀ wà máa jẹ́ ẹ̀kọ́ báwa lọ́lọ́run fi ń sọ ní Suratu Yusuf àyà géńtọ́ parí ẹ̀ náà kọ́ mi wọ́n àbí wọ́n fẹ́ parí ẹ̀ ní 111 ọlọ́nilá kọ́díkà náà fi qasasihim ibratun li ulil albab tó lọ parí ẹ̀ ma kana hadithan yuftara walakin tasdiqa alladhi bayna yadayhi wa tafsila kulli shay'in wa hudan wa rahmatan liqawmin yu'minun alẹ́ ọlọ́run ló rahman abẹ́ ọlọ́run ní laqad kana fi qasasihim ibratun li ulil albab ọlọ́run ní dájúdájú àríwò yìí sí iye ó ti ṣẹlẹ̀ fún yín níbi fún àwọn tó ní làákàyè nípa ọ̀rọ̀ Yusufu ma kana hadithan yuftara àti Yusufu àtàwọn ọmọ ìyá ẹ̀ kìí ṣe àdápa irọ́ kan tẹnìkan wá mú jáde walakin tasdiqa alladhi bayna yadayhi ọjọ́ tí ń jẹ́rìí gbé tó ti ṣáájú nínú ìwé tọ́lọ́sọ kalẹ̀ ní wa tafsila kulli shay'in ó sì jẹ́ ìṣàlàyé gbogbo nǹkan pátá wa hudan wa rahmatan liqawmin yu'minun ọjọ́ ọ̀nà náà àti àánú látọ̀dọ̀ ọlọ́run fáwọn tí a bá nígbàgbọ́ sí ọlọ́run irú ẹ̀ náà kọ́ nínú abẹ́ eléyìí náà ni òmùrò ìgbẹ̀lẹ́yà nínú àwọn nǹkan tó lọ́n fi pamọ́ wa tá a bójú rí tó sì ká nígbàgbọ́ sí nínú ẹ̀ òun náà ni àlùjánnà tọ́lọ̀ ń dá nínú ẹ̀ òun náà ni iná tọ́lọ̀ ń dá àlùjánnà yẹn báwa ṣe ń gbọ́ ọjà rahmatul lil mu'minin lára àánú ọtọ́lọ̀ fi sàánú mọ́mìnì ni gbọ́ bá ti ń gbọ́ pé gbọ́ bá ti ṣe dáadáa àlùjánnà lọ́wọ́ yóò jẹ́ kéèyàn múra sí èèyàn wà máa ṣe dáadáa ṣùgbọ́n kásìrà tó ń nálẹ̀ ní káàbìrì náà àbámọ̀ ni ọjà fún àwọn káàbìrì nígbà tó bá jáde kìí àwọn àwọn ọmọdé ní ọjà tó tọ́ báyìí so rahma ní báwọn hasra ní báwọn iná ọlọ́run tọ́lọ̀ ní bẹ àdáàbò ní ọjà fún àwọn káàbìrì ìdíyàjẹ ní ọjà fún àwọn káàbìrì ṣùgbọ́n àwọn alámọ̀tò lè lọ mí ní àánú ní báwọn àánú ọlọ́run lọ́jọ́ bá wa torí pé nígbà tí ẹ bá ti ń gbọ́ òwe lẹ́yìn bí ẹ̀ sì máa fi tilé ayé lásán tó tó nǹkan bó ṣe rí yọ̀rọ̀ sára ná. àbíbẹ̀ ẹ̀kọ́ ni ajá bíbí bẹ́ẹ̀rẹ̀ àti fúnfún wa ń ro rẹ̀ kó ti jẹ́ ráhùn bá wa. àwọn káàbì ni wọ́n máa rẹ́ ní kéèké ní jẹ́ bá tẹ̀ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ ti dáhùn bọ́ọ̀lì ó sì ìyá ní fáwọn. torí ẹ̀ ló jẹ́ pé ọjọ́ túláàsì láti gbé kálukú kó padà sọ́dọ̀ ọlọ́run kọ́mọ yìí pé tó ń bá ti lọ ọ̀dọ̀ ọlọ́run náà ni òun ó rí àgbọ̀ náà bàgbà ṣùgbọ́n láàyè ibi tá a wà ìgbẹ́jọ́ agbọ́nrin yìí inú tá a ti ṣàǹfààní bẹ́ẹ̀ òun náà ni pé dídú tá a bá du ẹran ìnira lọ́jẹ́ fún ẹran ṣùgbọ́n pẹ̀lú ìtawà àgbà ìlérò kí lọ́jẹ́ ọdẹ àná tàbá tó wá fi ọ̀nà kejì tún wò oríṣiríṣi ọ̀nà nìyẹn lè gbà pa ẹran àbí bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹlòmíì lè yin lọ́rùn ẹlòmíì lè pa mọ́lù ẹlòmíì lè ti kótó tó dé lọ́rùn tó wá ti bọ́ pẹ̀lú òkùnkùn náà rẹ̀
dídú ti ṣẹ̀rí àtọwá wá pé ká ti fún ọ̀bẹ wa dáadáa ká dà dùbúlẹ̀ kájọ́ farabalẹ̀ ká wá dùn tá a bá fojú mi wò àánú nìyẹn náà tó jẹ́ fún dábàá yìí nínú oríṣiríṣi ọ̀dà míì so ẹran kan bẹ ọpẹ pẹpẹpẹ nítòsí ọ̀dọ̀ àwọn èèyàn yóò ti mọ̀ kò sí jẹ kò sí dá dùbúlẹ̀ ètò wáyé tí káwọn ọkọ ẹ láti ilé ẹ̀mọ́ tọ́nà ó ṣe bẹ̀ kọ́ gáàsì kò ṣe kẹ́kọ̀ọ́ kò dàgbà yìí èèkàn ti ṣe láti kékeré wọ́n bàbá wa fún náà ní abẹ́ẹ̀kọ́ yìí so ẹ wo títóbi ọlọ́run tọ́jà pé dídú yẹn gan nínú àrùn ọlọ́ọ̀ni. mọ́sálà tí yọ jẹ́ ẹlẹ́ẹ̀kejìlélógún òun náà ní pé ọlọ́run bá máa ń sọ̀rọ̀ lọ́pọ̀ nípa ara rẹ̀ òun ló sì pọ̀ jù nínú Kùránì ṣùgbọ́n láwọn àyè mi ọ sọ̀rọ̀ nípa ṣẹ̀gbọ́n ní ọdún bíi méjì sẹ́yìn ní ìṣèbọ́dì àti mẹ́ta òtítí mẹ́ta tá a tó àwọn òbílẹ̀ mẹ́ta ìdánwò rọ̀ ní ọbẹ̀ abẹ́ ìlú gbogbo àwẹ̀ tó bá tó dùn náà. ayé 103 sọ́rí lọ́dọ̀ sọ̀rọ̀ ṣẹ̀gbọ́n nínú Kùránì pẹ̀lú oríṣiríṣi okò àti òdòdó ní. ọlọ́run ti sẹ́ni lé ní ibi ayérayé tí ó sì mọ ẹyí bẹ̀rẹ̀ láéláé ṣùgbọ́n tó fọ́ọ̀lì ní pé nínú èdè lábáwá wázínù tí ń bẹ fún ṣẹ̀tánì táàgbẹ̀ ní fàlàn onáà ní bẹ fún arrahman wázínù tí ń bẹ fún rọ̀jìm táàgbẹ̀ ní fàáyì onáà ní bẹ fún rọ̀hìm ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run ṣùgbọ́n òṣùwọ̀n lọ́pàpọ̀ tó wà lábẹ́ òṣùwọ̀n ó yàtọ̀ sí àwọn gbẹdẹgbẹ agbọ́nrin yẹn nìyẹn. báwo ni ṣáàṣẹ bayna Allahi ar-Rahman ar-Rahim wa bayna Iblis ash-Shaytan ar-Rajim. ìyàtọ̀ gbẹdẹgbẹ tọ́pọ̀ iná ní bẹ láàrin ọlọ́ọ̀bà àlejò ọlá tọ́jú aláàánú jùlọ sí ti àánú àti Shaytan Iblis ọlọ́ọ̀kọ́sọ akúmẹ́ àwọn Yorùbá gan ní ọlọ́mọdé arígbìlì sí àwọn náà bẹ́ẹ̀ sọ tó wà nínú ọ̀rọ̀ tó lágbáwá nínú ní Iblis balasa oníkéyìn fi jákòó tó lè jẹ ọ̀rọ̀ kéyìn fi jákòó tó lè jẹ ọ̀rọ̀ kò sí pé ọlọ́wọ́ sàánù náà Iblis ni lọ́dọ̀ sọ pé ká má jọ àwọn ọ̀gbọ́dọ̀ jákòó tó lè àná ọlọ́wọ́. ọlọ́ọ̀bá àdìgbò láàbọ̀lẹ̀ Rahman ẹ̀ńtọ́pọ̀ ní àánú Ar-Rahim tó sì ń ṣe àánú lọ́ọ̀bá àdìgbò láti sọ fún wa pé fafirru ila Allah inni lakum minhu nadhirun mubin. ẹ má lọ ọ̀dọ̀ Ṣaitan ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ẹ má lọ. Ànábì sọ̀sọ̀lá sọ fún wa pé fafirru ila Allah ẹ máa sáré lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí ẹ fi ṣètò lẹ̀ inni lakum minhu nadhirun mubin. èmi ń sàlàyé mi jẹ́ olùkìlọ̀ fún yín olùkìlọ̀ fún tọ́mọ̀rọ̀ ọ̀sọ̀ tó dáńtọ́ tí ń sàlàyé ọ̀rọ̀ fún yín lórí ọlọ́wọ́ báyìí lọ́la. ọlọ́run ni wa'tasimu billahi huwa mawlakum fa ni'mal mawla wa ni'man nasir ní Suratul Hajj àyá 78. ẹdùrọmọ ọlọ́run bá àlejò ọlá wà mọ̀ọ́lá fún ọlọ́run bá ní olùgbọ́wọ́ yín ní ọmọ tọ́jú yín ní ọ̀gá yín kìí ṣe èṣù fàjìnnì má ní mọ́ọ́lá ọlọ́run dá ní olùgbọ́wọ́ wà ní nọ́ọ̀sì ọ̀dà ní alámàṣe. ìyá Mariam gbọ́ òbí ná Mariam tó bí Isa alayhi salatu wa salam oníwàá ní orí ìtura bíkà. وذريتها من الشيطان الرجيم ìrẹ Ọlọ́run fi ọmọ ìsọ ọmọ tí ọmọ tó jáde látara tiẹ̀ náà mo fi sọ fúnbi èso tó jẹ ar-rajim ẹni ìsẹmílẹ láti fi rọjú nù gbẹyìn ọsọ òkú ẹni tó ti gbé bẹ́ẹ̀ bá rí báyìí ẹ jù ní òkú nígbẹ kó lọ́dọ̀ ọdún tó ọmọ bá tiẹ̀ lọ gbé sùsù rí nù. torí ẹ̀ la fi ṣe rọ́júmù ní Mọ́kà ńgbà tí yẹn bá dé Mínà á lọ sọ òkú àbí ẹ̀kọ́ ni àwọn jẹ́ ti lọ sí ájì
ààyè kọ̀ọ̀kan tí ṣètọ́n ti fẹ́ dí ànábì Ibrahim alayhisalatu wasalam lọ́wọ́ kọ́mọ̀sí kọ́lọ́ ọlọ́run afẹ́ká máa rántí ẹ̀ kéde pé sùlù dúró ní òkú lọ́wọ́ àmẹ́wò ọkọ̀ ìmọ̀ tẹ̀ tó ti mú kókó bẹ́ẹ̀ ní ọdún lọ́dọ̀ yìí torí tẹ́lẹ̀ òkú mi lẹ́lẹ̀ òkú báyìí wọ́n á ṣe ń fọ́ ọkọ̀ nàkọ̀jà láǹdì báyìí ìdí ibẹ̀ láti mọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tá a ní ibi òkú ní pé tá a bá ti sọ kọ́ bọ́ sí ilẹ̀ ẹlẹ́ rẹ̀ inú kọjá pé bá a ṣe sọ́nà bọ́ sílẹ̀ o àbí kọ́ bá òkú nǹkan wá ta sílẹ̀ ẹlẹ́ rẹ̀ tó kó ń bá tààtà kọjá bí tí yọ kọ́ bọ́ sí èèyàn gbọdọ̀ kà mọ́ òkú tọ̀tọ̀ yorùbá mi yé a sì mọ̀ ike kìí ṣe tọ́ǹgà ẹni ẹ̀ lálọ́ sọ̀rọ̀ ṣe tọ́ǹgà ní òkú yẹn o òkú sìmẹ́ntì granite gbẹ̀ǹtẹ̀ nígbà náà láti o ẹni sìmẹ́ntì mọ́ra wọn ṣùgbọ́n àyè yẹn ńlọ́dẹ́ ká fẹ́ sọ òkú síbẹ̀ káfíń rántí ilé Ibrahim alisa àtọ̀sọ́lá kó náà ti sọ òkú mọ́tẹ́ ìlà ó tún yọ sílẹ̀ kejì pé ọmọ kan tó ti rí kó tó ní ọmọ yẹn ó tún wá lọ ọdún ó tún sọ lókè láyé ẹlẹ́gẹ̀ẹ́ èso tó ń kò tó já tàmọ́ ó tún lọ lẹ́lẹ́ ẹ̀dẹ̀ tàbí Ibrahim kìíní ń sí ọ́ ó sì á ju ọmọ má gbà mọ́ lọ́hùn ó tún sọ lókè ẹlẹ́gẹ̀ẹ́ la kí Ibrahim alisa àtọ̀sọ́lá ó tó wá jọ ọmọ dùbúlẹ̀ ọjọ́ ọmọ dùbúlẹ̀ lọ́lọ́run wá fi àdùnkù ọmọ náà àtàtó sì lánàá tẹ́lẹ̀ kì í ṣe kó lòun du ọmọ ó lòun rí kóun du ọmọ ni kì í ṣe kó ní ìnira ètò àlẹ abẹ́bà òkà kí ló lò gàrí mi èmi rí lójú o pé òun du ọ kì í ṣe pé àlẹ ìdàgbà túkà ọ̀sọ́ kó òun rí kóun ti du ọ̀rẹ́ dì kóun ti du náà ó lòun du ní sọ nígbà tí ẹ bá ti mú ọ̀bẹ lọ tí ẹ tí yẹn ti bẹ̀ gbé ọ̀bẹ ní lọ́rùn tó bá ti wà wájú yẹn tó nígbà tí ń gbé ẹran náà bó ṣe mú fún ọbẹ̀ báyìí ọlọ́run tẹ̀lé kéde o ọlọ́run fi àgbò dípò rẹ̀ ni ṣùgbọ́n èsì sí bó lọ́lọ́run ṣe sí ọlọ́run nìkan lọ́mọ kìí ṣe eré burúkú kan tí wọ́n ṣe nù tẹlifíṣàn tí wọ́n sáré gbé fíìmù tó bí wọ́n ti gbé yẹn síbẹ̀ tí wọ́n á di ẹran àwọn káfí kèfèrí pọ̀nlẹ̀pọ̀nlẹ̀ ṣe kèfèrí sọ́lọ̀ ni ìyún kan ni ọlọ́run gbé o kìí ṣe tàjẹ́ kìí ṣe tó só o kìí ṣe àjànà tó gbé àwọ̀wọ́ kìí sì yún lọ́lọ́run yìí o ìtọ́sẹ̀lẹ̀ rí èlù ọlọ́run lọ́wọ́ àmọ́ kí ni ìṣesí bó ṣe ṣe ń jẹ ọlọ́run bá nìkan lọ́rùn. níta fẹ́ ló bẹ̀ ni pé a gbọ́dọ̀ jìnnà sí iṣẹ́ ìtọ́rùn a gbọ́dọ̀ jẹ́ pé òun ni a máa bá ṣe ọlọ́run bá lè kí ọlọ́tọ́jà Ar-Rahman Ar-Rahim òun náà ní ká dúró tì ṣètọ́nù tó jẹ́ àṣeyìtọ́nù rajim tó jẹ́ ní ìṣẹ́bílẹ̀ ẹni ìsọdọ́kọ̀ ẹni ìrìsá kódà nínú ìtumọ̀ tí wọ́n tún tú lórí rọ̀jímù ẹni tó pé ní nǹkan bú bá ṣẹlẹ̀ ní kákọ́ ọmọ rò sínú léṣe ìtọ́ mi torí pé rọ̀jímù ó náà ní ìtìhábù nìta ìtìhábù àlùfẹ́ ìbùṣe ara rọ̀jímù náà nù sọ rọ̀jímù bìrì fẹ́ abẹ́ ẹ̀kọ́ ní bọ́lá dá wọn kọ̀ọ̀rọ̀ á ẹ wá ń sàkàbọ̀dá sí nǹkan tí ọjọ́ kọ̀ọ̀kọ̀ tẹ́ẹ̀dì má sí rọ̀jímù bìrì fẹ́ sọ̀rọ̀ èṣù onáàlẹ́ ní ọ̀gá ṣètọ́ ni sọlọ́ọ̀bà àdìgbẹ́ láṣọ fún akẹ́ alámọ̀ áhàdì ilé kún bí abàní ádám aláàdá àbùrẹ̀ṣẹ̀ ìbámu ìnáwó lákùn àdúgbò mọ̀bí wà ní ìbùdó ní ádá sọ̀rọ̀ fún mùsùlùmí wọn làkọ́dé àbọ̀lá mi kún jíbìlì láǹkẹ̀dì rà afọlámùtàkùnú káàkiri. ọlọ́run ti sọ fún akẹ́ àgbọ̀dọ̀ ṣẹṣẹ tán ọ̀pọ̀lọpọ̀ yẹn wá kọ́ rẹpẹtẹ tẹ́ ṣẹṣẹ tán kódà wọn ò sì fẹ́ gbọ́ngàn pẹ̀lú báwọn ti ṣe báwọn ti ṣe wọn gbà pé kò sí ẹ̀ka yí ọmọ lọ́nà wọn ò ní tí kú láyé lọ́nà òfìdí ọjà ní wọn lọ́wọ́ ìwọ́n gbọ́ bá jáde wọn lọ́nà èmi àti ẹ̀yìn mọ́mọ́ àwọn yóò rí pé táwọn ṣe ọ̀dà ilé ẹ̀tọ́ sọ ti ìlà ìṣẹ́fẹ́ ìlàgbọ́ yìí bàbá kan bẹ́ẹ̀ tó ṣe ọ̀dà débi náà tó gbẹ́mọ̀ yóò gba ìsìlámù sùn ẹ̀sẹ̀ ẹ̀ ó ń gbó ẹgbẹ́ ògbó bí àwọn kìíní bá tún dé yọba tún padà yọba tún nígbà àsìkò kìíní wọn bá tún lọ yọba tún gba ìsìlámù nígbà bá yọba tún padà yọba tún dájú pé wọn bá tún gbé egun ilé rẹ náà ó kú lórí káàbìrì rẹ ọlọ́kọ sànù nígbà òkú tẹ́wọ́n tó sínú yàrá rẹ ọlọ́mọ sí àǹkáàbìrì yàrá ń kọ̀ndẹ́mù táyà àsìdókù kọ̀ndẹ́mù ṣùgbọ́n ibi tọ́kàn wọn yí dé àwọn wọ́n sùn yòókù ọlọ́mọ sí àǹkáàbìrì wọ́n sì ń sun yàrá yòókù wọ́n sì ti yan ọba yìí dẹ́sẹ̀
wọ́n ní wọ́n gbọ́dọ̀ sí ìta wọ́n wá sa ìkọjọ rẹpẹtẹ àtàkà ní ẹ̀ ń dùn ní ẹ̀ ń dùn ní ẹ̀ ń dùn lù àánú wọ́n bínú nìkan ní ọjà kọjá ní òun kò mú olóògùn sẹ́ni lọ́dọ̀ sí kòtò ní ó sì máa lu ìlú náà nìyẹn wọ́n gbọ́ ní ẹsẹ̀ tí wọ́n pàṣẹ fún mi o tí ẹ̀ ń lù bí ẹni sáńsáń ó là kọ́kọ́ ìdìmọ̀ gbọ́gbọ́ láyé àní ọjà kọjá àní òun kò mú olóògùn sẹ́ni lọ́dọ̀ sí kòtò wọ́n bá máa ju ẹ̀kọ́ lọ́ba máa lu pàpà sẹ́ẹ̀rí pé ìbádàtú ṣe tọ́ ni ìsìn èṣù sáfúsáf etí ẹni kéde ní South Africa kò tí ì yé mi igbe àwọn èèyàn máa kọ́ ní yunifásitì tí wọ́n máa kọ́ bí ẹ ṣe máa ń fò pẹ̀lú ẹyẹ ọyẹ ẹgbẹ́ fọ́lọ́ ọ̀kùnrin èèyàn gbọ́dọ̀ depend lórí ìròyìn yẹn torí pé àwọn náà ń translate English sí Yorùbá ni ìtàwọn gbọ́ yé ni à ń pàṣẹ sí wa kì í ṣe pé kọjá kò ní rí Yorùbá lòye bí translation Quran sí Yorùbá àbí sí English àgbọ̀ yóò tè lẹ́ǹkà kì í ṣe Quran lẹ́ǹkà sẹ́gẹ́tì sí àgbọ̀ yìí rẹ̀ sí Quran lẹ́ǹkà tó bẹ́ẹ̀ náà ní tiwọn ẹ̀rí pé bàmí ga àwọn Yorùbá mi àmọ́ bẹ́ẹ̀ nígbà tí ẹ bá ń sọ mi ọ̀ bẹ́ẹ̀ lómi náà máa ń gẹ́tì ọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá ti lọ sọ ìgbó ẹ̀ báyìí ẹ̀ ti gẹ́tì pé translation ti yẹn fún ọ̀bọ̀ bí nǹkan tó patrice ní òní sẹ́rẹ́ tó pè ní ìwé tó wà ní ìwé àbẹ́ ẹ̀gbọ́n ni sẹ́rẹ́ ẹ̀yin náà ní kó ṣe ṣe ìwé tá a jẹ bí bàbá àbí ìwé ajẹkọ́ níbi ilé oúnjẹ dẹ́mọ̀ ìmọ̀ tó bá yìí ẹ̀ràn náà ẹ̀ mọ̀ sí ní ọ̀làwé lára patrice ṣé patrice wà jọ ìwé àmọ́ tó dúró lọ́tọ̀ àmọ́ tó dúró tọ̀ spain àbí ìgbẹ́ni wọn tó àwọn ilé àmọ́ tó dúró lọ́tọ̀ àmọ́ lẹ́yìn tẹ̀ máa ń dúró bí rẹ̀ wọ́n bí yàtọ̀ bá patrice dúró pẹ̀lú stomach ní ọwọ́ àjọ díẹ̀ rà yìí sọkọ̀ wa máa yorùbá tí oògùn kó sì àfilẹ̀ bí wọ́n ṣe ń pèlè ìbò náà àgbọ̀wọ̀ nàrà kí so ọmọ ìgbẹ́ ẹni mi ti bá gbọ́ ó lè sì gbọ́ yín ẹ̀dí ọ̀bá máa ti dẹ́rẹ́ kan pé so làbùsọ̀ pé ẹ ṣe fọ́lù ọ̀pọ̀ rẹ̀ ìdí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé kò sí nǹkan kan tó wà ní pé kí wọ́n pe ẹnìkan fò láti ìdè kan ju wípé jìnnà àlìjẹ̀nù ó wà pẹ̀lú ẹ̀ kò ní fún mi kì í ṣe progress in life wọ́n èyí sì ṣe torí pé wọ́n fẹ́ kéèyàn ó kó lè dáa fún yàn aburú wọn fẹ́ fi ṣe kó lẹ́sìn wá gbérú ẹ̀kọ́ bá lọ sí yunifásitì tẹ́wàá sọ pé àwọn èèyàn mọ̀ wá kọ yọ̀wá di kọ́ọ̀sì ní South Africa wọ́n yẹn fẹ́ máa ṣe yún ìgbọ́. ìyún ọ̀la àtọ̀yún ọ̀pọ̀ wọn sọ wọ́n ní báwọn èèyàn sì bàjẹ́ ṣe máa ń fò yẹn nítorí pé owó pẹtrol ó ti ń pọ̀ wọ́n tún sọ ọmọ náà owó táwọn yẹn fi ń táwọn ti pọ̀ so wọ́n bá tẹ́ pé ọ̀nà àjẹkẹ́sì ń bẹ ó lè fò láti là ó lè fò láàrin olùkóde àti wọn lọ Amẹ́ríkà láàrin olùkóde kí wọ́n máa kọ́ bí ẹ ṣe ń ṣe ìyọ́mọ nínú owó òkúkálù ẹ̀yin rẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ ṣe sọ́kẹ́ ni mo rántí ọ̀rọ̀ ọlọ́run tó sọ ní sọ́ọ́dì àti alámúhá hádì ilé tó bí abàní ádámà aláàtàbùdù ṣẹ̀tọ́ ìnáwó làkùn àgbòkò ọmọdé. ẹ̀yẹ́ máa tẹ́lẹ̀ ádámù sí ti sọ fún tẹ́lẹ̀ fẹ́ gbọ́dọ̀ ṣẹ̀tọ́ ni oríṣiríṣi ọ̀la yìí ní ti ṣẹ̀tọ́ kí ẹni máa bá tó kórè kalẹ̀ irú ẹ̀kọ́ mẹ́rin máa fò láti bìkan síbi kan wọ́n ti dá ní tí ọmọ mi sẹ́bọ̀ wọ́n ti dá ní nǹkan ṣé ìlú ni wọ́n àmọ́ kọ́ ní yunifásitì etí ò lè sọ sí kò lè sọ sí àfi ọlọ́mọdé ọjọ́ bẹ́ẹ̀ o àfi kọ́ ẹgbẹ́ àwọn oṣù ti gbàjọba ń bẹ̀rẹ̀ àwọn èdè èṣù jẹ́ ń bẹ̀sù bẹ̀ ẹ́ ń bẹ̀sù wọn tí wọ́n bá ti gbàjọba gbogbo South Africa ńlọ́sẹ̀kù gẹ́gẹ́ bá àwọn wà lọ àwọn tó ní kó sùn wọn bẹ̀rù wọn jẹ̀kẹ́ wà lọ kọ́ ẹ wà tó lọ ọmọdé àwọn lọ lẹ́tọ̀ọ́ àti sàwọn léṣe so ọ̀nà táwọn yẹn gbà ṣiṣẹ́ ọ̀nà tó kọ̀ rẹ̀ pẹ̀tẹ́ ní ọlọ́nkọ́ sùn èmi àti ikú bẹ́ẹ̀ wọ̀ ọlọ́ni wà ní ibùdó ní adásọ̀rọ̀ tó ń fẹ́ kí mímí ní ẹ máa ṣe ojú ọ̀nà tó tọ́nu wọn làkọ́dé àdánlá mi fún bíbí láǹkẹ̀dẹ̀ ọ̀rọ̀ fọláńfẹ́ fún ọ̀gá àgbẹ̀. àwọn èèyàn rẹpẹtẹ níjọ ìlú lọ́jọ́ ní ṣètò ti sọ̀rọ̀ ẹ̀ńtọ́ jẹ́ káàbì ìsọpẹ́ náà ń bẹ ẹ̀ńtọ́ yẹ kó gbogbo ń pera rẹ̀ náà mùsùlùmí ọ̀ ń bẹ ọlọ́sì ti sọ fún wa pé ọ̀rọ̀ ìsìláàmù nìkan kọ́ ọ̀rọ̀ ìmọ̀ọ́nì ni kọ́ láti lè àárọ̀ آمنا قل لم
tu'minu walakin qulu aslamna walamma yadkhulil imanu fi qulubikum ọ̀rọ̀ qalatil a'rabu àwọn lábáwá oko wọ́n sọ pé amanna àwọn ti di mú mi ní òdòdó báyìí wọ́n àti ẹ̀sẹ̀ lam tu'minu sọ fún wọn pé ẹ̀ tí ní imán walakin qulu aslamna títí kẹsàn án láti gba ìsìláàmù àgbà ìsìláàmù yẹn lọ́kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ àti mùsùlùmí gidi àdéhìtì ògidì inú ẹjọ́ wà bẹ́ẹ̀ àti mùnàfíkì hàn tọ́jà pé òun sọ lẹ́nu ní ọkàn wà báyìí kí mọ́sálásí oní ọmọ múmọ́ràn wá gbogbo lẹ̀ ẹ̀ bá jẹ́ apá nínú ìpọ́ àwọn ọmọ ẹ̀gbọ́n sílẹ̀ ẹ̀ka lẹ́nu ìdìbòjúmọ́ mùnàfíkì gbogbo. ńbọ̀ bá jí lásìkò tó àtọ́yọ̀kọ́ iná fílà ní o tó kásùbà yóò ní wọn mẹ́sìn lé ń tò ẹ̀múnáfíìkì ọkọ̀ mẹ́sìn lé tiẹ̀ àsìkò tó ha bí aago mẹ́sàn-án bí aago mẹ́wàá ní o tó wọn kásùbà ìjọba tó wá mẹ́sìn lé lórí bóyá ti gba látọ̀dọ̀ ọ̀tọ̀ yìí kájú rẹ̀ lọ́mọ sànù amúṣẹ́wá múnáfíìkì o. agbárin ìkẹtàléníogún òun náà ní nípa nínú Qur'an àwọn afá sọ̀rọ̀ kan nípa pé èwo ló tẹ́lẹ̀ jù ká lè fi kí òun lẹ́yìn Suratul Fatiha nítorí jù náà ní pé àlèlò àyà kan tába ti ka Suratul Fatiha kan tába ti lo àyà kan àti sojúṣe wa tába wá ké jù bẹ́ẹ̀ lọ ládàá tó ń pọ̀ sí i àwọn afọ náà ṣe ti sọ yìí tó bá jẹ́ pé àyà kan gùn tá a bá ti ka tó ní ìtumọ̀ tó ní ìtumọ̀ wá òun náà tó tó bí ó jẹ dára Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm bàbá rúkú wọn ní kò sí wọ bẹ́ẹ̀ so inú kọ àyà kan inú kọ kíni inú kíni ọ̀ọ́ta ìtò ti ní ìtumọ̀ títúmọ̀ ẹ̀ ti dúró tẹ́ bá wá sọ́ọ̀dì Kùránì látòkè délẹ̀ pẹ̀lú bí ẹ ṣe tẹ̀tẹ̀ kí mu àyà kọ̀ọ̀kan lórí ìṣesí mẹ́ta ni ìṣesí alákọ̀ọ́kọ́ ó ní pé ètò ṣe pé tẹ́ ẹ bá dáwọ́ nìkan yọ ìtumọ̀ rẹ̀ ti pé ẹ ní bùkátà sí ìtọ́sáré ẹ sì ní bùkátà sí ìdìbò ó ní wọ́n pè ní àlàyé tó ká mọ̀ àyà tó ní ìtumọ̀ ẹ̀ ti pé yányá ìkejì ilé ètò ṣe ní pé wọ́n pè ní àlàyé tó káfíà ṣùgbọ́n kì í ṣe tábùmá òní wípé tẹ ẹ bá mú ònìkan yọ ó ní ìtumọ̀ tó wà lẹ́sílẹ́bù ṣùgbọ́n ní bùkátà sí ìdìbò rẹ̀ so ni wọ́n pè ní àlàyé tó káfíà ìkẹta tẹ ẹ bá dá ònìkan yọ òní mú ìtumọ̀ òdìdí wá fún yín tí ọba tí wàá mú òdìdí wá fún yín ẹ wàá ní bí ẹ ti ké fíkì wo kẹ ẹ sọ pé àwọn abájọ sọ pé àyà kan ti tó kẹ wàá wá fa omi kan sóòrò kẹ wàá lù sí yẹ ìyẹn sùúrà tó àti kẹ wàá lẹ sí kí o bíi kíni bíi múdé ha àmàtà ẹni sùúrà tó wà náà gbẹmọ ẹyọ kan náà ní bẹbẹ Ọlọ́run bí irú ní àjẹnà tọrọ ń ṣe fún àwọn mọmìnì òdodo àwọn èèyàn kan àjẹnà tí wọn yóò wà excellent àwọn èèyàn kejì excellent náà ni ṣùgbọ́n excellent jura wọn lọ ẹgbẹ́ bá ti ṣe excellent fún bọ́ àríwó ìdúnṣe fún ajímọ̀gbé náà ṣùgbọ́n excellent àwọn náà mọ̀ pé ó jura wọn lọ lọ́dọ̀ sọ pé wà mí dùn ní ìmọ̀ jannata tàbí ayé aláìrọ̀ ìtumọ̀ tó ká sí bá mọ́dé ha àmàdá ẹ̀ torí àjẹ́nà mí méjì tọ́lọ́run sí látara góòlù àti píntọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò lọ́ọ̀kan yìí pẹ̀lú kókó tó dún ìlọ́wọ́ àbẹ̀ dúdú lẹ́ẹ̀mọ̀ pẹ̀lú ọ̀kan. kéèyàn wá ní géèlì màgídí wà léwọn aládọ́ọ̀lì mọ́dé hàmàtà Allahu akbar má sì bá wọn má sì bá wọn. irú ẹ̀ náà ni Ar-Rahmanir Rahim pépé kọ́nà bá bọ̀ ní pé alhamdulillahi rabbil alamin ayà kàmá ni wọ́n pè é Ar-Rahmanir Rahim
àyà wọn yẹn rárá o káfíà ló ló tọ ẹ bá pè káfíà ó ṣe kí ni o ó jẹ́ pé ètí ń bọ̀ ó ní bùkátà sí sẹ́gẹ́tì sí wà á lè jẹ́ pé òun nìkan só lẹ́wà lẹ́yìn sí àyà so gbọ́dọ̀ ṣe sí òun nìyẹn so àwọn tí wọ́n ti tààrọ̀ wé tòótọ́ ni pé ọlọ́run fún wa ní ẹ̀sà ń bẹ̀ o tó bá ṣe wù wá lálẹ́ jẹ́ kókò sí ṣùgbọ́n ká má wàá jó kúrúkúrú débi wípé mo dé haruna tání ìláwà máa ṣe kíni o táà máa fi ṣe òdìdí àyà tí a fi táàbù máa kírun ṣòro wọn bá ti agbọ́ ẹ̀kọ́ náà jẹ́ kí ó wúlò fún wa o ọ̀la àti tòlè ọ̀la àná rẹ̀ kí wọ́n ṣe àjọ àtàǹsì káwá fà yẹ lẹ́nu rẹ̀ nìṣàlá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى عليك انه لا يضل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا واهدنا ويسر الهدى إلينا اغفر لنا ولا تغفر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على ما بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطوعين إليك مخبتين أوابين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت هدتنا واهدي قلوبنا وسدد ألسنتنا واصدر سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. حياكم الله. alákọ̀ọ́kọ́ adéjì owó epo tí a gbẹ̀yìn lórí ẹ̀ ọlọ́run kọ́ wọn bọ̀.